A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní rẹ̀ lórí ayé wa ní àkókò yìí àti fún gbogbo ẹ̀yin ọkàn tí ẹ̀ ń wo ètò wa tí ẹ sì ń tẹ́tí sí wa. Ẹ jẹ́ kí a mú Bíbélì wa kí a sì ṣí sí ìwé Jòhánù orí 6. Ní ìjẹ́jọ́ mo wò ní ẹsẹsẹ ẹni tí a pamọ́ nípa agbára Ọlọ́run. Mo ṣàlàyé fún wa pé ẹni tá a bá gbẹ́kẹ̀lé òun ni ó fún wa ní ìgboyà àti ìdánilójú bí tá à ń lọ. Tá a bá gbẹ́kẹ̀lé ara wa, iṣẹ́ ọwọ́ wa, òfin wa, ìwà mímọ́ wa, iṣẹ́ ọwọ́ wa yóò yẹ̀, òfin wa yóò yẹ̀, agbára tiwa gan yóò yẹ̀, ṣùgbọ́n agbára Ọlọ́run kì í yẹ̀. Òun ni Ọlọ́run kì í fi fúnni ní ìyè ọjọ́ díẹ̀ ṣùgbọ́n ìyè ayérayé. Ìbéèrè tí àwọn èèyàn máa ń béèrè ni pé ǹjẹ́ mo lè sọ ìgbàlà mi nù? Nítorí nǹkan kan tí mo bá ti ṣe àbí ìgbésẹ̀ kan tí mo bá ti gbé. Ìwé Jòhánù orí 6, ǹjẹ́ mo lè sọ ìgbàlà mi nù? Wọ́n wo ìdí 5 tí mo fi gbàgbọ́ pé n ò lè sọ ìgbàlà mi nù. Wọ́n wá sọ̀rọ̀ lórí ìdí tí àwọn ènìyàn fi máa ń rò pé ìgbàlà lè sọnù lọ́wọ́ àwọn. Ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 37. Jòhánù orí 6 ẹsẹ̀ 37 wípé ohun gbogbo tí bàbá fi fún mi yóò tọ̀ mí wá. Ẹni tí ó bá sì tọ̀ mí wá, èmi kì yóò tàánù bó ti wù kí ó rí. Olúwa dúpẹ́ fún tẹ́ jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ lo ọ̀rọ̀ yín láyé wa. Tí a bá rí ẹnìkan tó wà lábẹ́ ohùn mi tó ń gbọ́ mi níbikíbi tí kò tí ì di ẹni ìgbàlà, tí kò gba ìgbàlà ayérayé gbọ́, Olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó bá ọkàn rẹ̀ pàdé lónìí, kí wọ́n sì gba Kristi tòótọ́, kí wọ́n yé gbẹ́kẹ̀lé ara wọn mọ́. Jésù Olúwa wa, àmín. Fẹ́ kí a ṣe àkíyèsí tọkàntọkàn òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Jésù wípé ẹni tí ó bá tọ̀ ń wá, ó lóun kò ní tàánù bí ó ti wù kó rí. Mo rántí ní ọdún kan, ní ọdún 2020, mo wàásù ní àdúgbò kan tó ń pè ní Nálendé. Ọmọkùnrin kan tó máa ń mugbó púpọ̀ tí mo pàdé lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà, mo bá sọ̀rọ̀ nípa gbígba Jésù. Òun ò lè gba Jésù, ẹ̀ṣẹ̀ òun ti pọ̀ jù, torí Jésù ò lè dáríjì òun. Olórin yẹn ní ìràpadà kíkún tí ẹ̀jẹ̀ rẹ̀ rà fún ẹnikẹ́ni tí ó gba ìlérí rẹ̀ gbọ́. Ẹnikẹ́ni tó burú jù tó bá lè gbàgbọ́, lójú kan náà yóò rí ìdáríjì gbà. Kò sí bí ẹ̀ṣẹ̀ rẹ ṣe pọ̀ tó, tó o bá wá sọ́dọ̀ Jésù kò ní tẹ́ ọ́ nù. Jẹ́ kí n sọ fún ọ pé yóò tẹ́wọ́ gbà ọ́. Jẹ́ kí n sọ pé yóò fọ̀ ọ́ mọ́. Jẹ́ kí n sọ pé yóò fún ọ ní ìyà nípẹ̀kun. Jẹ́ kí n sọ pé yóò fún ọ lógún tí kì í díbàjẹ́. Jẹ́ kí n sọ pé yóò fún ọ ní ìrètí tí kì í bàjẹ́. Jẹ́ kí n sọ fún ọ pé yóò fún ọ ní ìjọba ọ̀run. Ó lè lọ sí ìjọba ọ̀run. Ó ní ẹlẹ́mìí èṣù ni mí, Jésù fẹ́ gbà ọ́ là. Ó nífẹ̀ẹ́ rẹ̀. Ó ní èmi tèmi, ẹmọ iye ọkùnrin tó ti gorí mi, ìwọ gan ni Jésù fẹ́ràn jù. Èmi tèmi, ẹmọ iye ọmọbìnrin tí mo ti bá yí ẹ̀jẹ̀, Jésù fẹ́ràn rẹ̀, ó fẹ́ dáríjì ọ́. Ṣé ó gbàgbọ́? Yóò gbà ọ́ là. Tó o bá ti gbàgbọ́, yóò gbà ọ́ là. Yóò gbà ọ́ là pátápátá. Lójú kan náà ló rí ìdáríjì gbà. Lójú kan náà ló di ọmọ Ọlọ́run. Kí ni ìdí tí mo fi sọ pé n ò lè sọ ìgbàlà mi nù? Tó bá sì ti gbà ọ́ là, o ò lè sọ ìgbàlà nù. Nǹkan àkọ́kọ́ ni pé kò sí ní tá a lè ṣe tó lè jẹ́ ká sọ ìgbàlà nù. Jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún ọ. Ìgbàlà tó o ní, Jésù ló fún ọ. Ìgbàlà tó o ní ni Jésù náà ló ń pa á mọ́. Jòhánù orí 10 tí mo kà láyé ìjẹ́jọ́ yẹn, ẹsẹ̀ 29. Ó ní bàbá mi tó fi wọ́n fún mi, ó pọ̀ ju gbogbo wọn lọ.
ó ní ẹnikẹ́ni kò sì lè já wọn gbà kúrò lọ́wọ́ bàbá mi. Sọ fún mi, ẹ̀ṣẹ̀ rẹ mélòó ló pọ̀ ju Ọlọ́run lọ tó fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ yóò já ọ gbà kúrò lọ́wọ́ Ọlọ́run? Agbára mélòó lèṣù ní tó pọ̀ ju Ọlọ́run lọ tó fi jẹ́ pé agbára èṣù yóò já ọ gbà? Agbára mélòó ní ìwọ gan fúnra rẹ ní tó pọ̀ ju Ọlọ́run lọ tó fi jẹ́ pé ìwọ fúnra rẹ ó jára rẹ gbà lọ́wọ́ Ọlọ́run? Agbára mélòó ní ayé ní tó pọ̀ ju tọlọ́run lọ tí ayé yóò fi wá já ọ gbà kúrò lọ́wọ́ Ọlọ́run? Jẹ́ kí n sọ fún ọ tọkàntọkàn pé ohunkóhun kò sí tó lè ṣe tó lè já ọ gbà kúrò lọ́wọ́ Ọlọ́run. Ìwé Hébérù orí 7. Hébérù orí 7 ẹsẹ̀ 15. Hebrews 7:25. Hébérù orí 7 ẹsẹ̀ 15. Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Bó ni Jésù ṣe ń gbà nílà o? Ó ń gbà nílà dópin. Ìgbà wo ló pin? Ìjọ tí mo bá kúrò láyé. Ìgbà wo ló pin? Ìjọ tí ìpè bá dún. Ìgbà wo ló pin? Nígbà tí a bá gbà àwọn àyànfẹ́ sókè. Ó ní Jésù yóò ṣe kíni o? Ó lè gbà nílà títí dé òpin. Ẹni tí ó bá tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, ẹni tó bá fẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run, tó bá ti mọ̀ pé òun fẹ́ dọ́run, yóò wá sọ́dọ̀ Jésù, ẹni tó lè gbà á là títí dé òpin. Wá, iṣẹ́ rere rẹ kò lè gbà ọ́ là títí dópin. Ẹ̀sìn rẹ kò lè gbà ọ́ là títí dópin. Kí ló dé tí mo mọ̀ pé mi ò lè sọ ìgbàlà nù? Torí ẹni tó gbà mí là, ó gbà mí là títí dé òpin. Torí pé ẹni tí ó gbà mí là ó ń bẹ láàyè títí láéláé. Ṣé rí àwọn tó ń gbẹ́kẹ̀lé yẹn kò sí láàyè títí láéláé. Iṣẹ́ rere rẹ kò sí láàyè títí láéláé. Ṣùgbọ́n ẹni tó gbà ọ́ là, Jésù Kristi, ẹni tó gba ẹ̀mí là ọ́, ó lè gbà mí là títí dópin. Kí ni tí mo fi mọ̀ pé mi ò lè sọ ìgbàlà nù? Ìdí kejì ni pé Ọlọ́run kì í parọ́. Ọlọ́run kì í ṣe kí ni o? Ọlọ́run kì í parọ́. Títù orí 1. Ẹ̀yin náà wo ẹsẹ̀ 2. Bíbélì ní ìrètí ìyè àìnípẹ̀kun tí Ọlọ́run ẹni tí kò lè ṣèké ti ṣe ìlérí ṣáájú ìpìlẹ̀ ayé. Kí ni Ọlọ́run ṣe ìlérí rẹ̀ fún wa o? Ìyè. Irú ìyè wo? Àìnípẹ̀kun. Ṣé rí, Ọlọ́run kò ní pè ní àìnípẹ̀kun tó bá jẹ́ pé ó nípẹ̀kun. Ọlọ́run kò ní pè ní àìnípẹ̀kun tó bá jẹ́ pé ó ṣe é sọnù. Ọlọ́run kò ní pè ní àìnípẹ̀kun tó bá jẹ́ pé ó ṣe é bàjẹ́. Ọlọ́run kò ní pè ní àìnípẹ̀kun tó bá jẹ́ pé ènìyàn ó tún padà lọ ọ̀run àpáàdì. Ọlọ́run ní ìyè àìnípẹ̀kun ni. Kí ló ń fún yàn ní ìyè àìnípẹ̀kun? Ìgbàgbọ́. Ọlọ́run kò lè parọ́. Ìjọ ọmọ ìdí mi tí mo fi gbàgbọ́ pé mi ò lè sọ ìgbàlà nù. Ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa pé àìnípẹ̀kun yìí ti wà ní. Kì í ṣe pa ó ṣẹ̀ṣẹ̀ ní àti ní ni. Jẹ́ kẹsẹ̀ 3 nínú ìwé Jòhánù fún ọ. Jòhánù orí 3 ẹsẹ̀ 14. Bíbélì ní ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun. Ṣó sọ pé yóò ṣẹ̀ṣẹ̀ ní ni? Ó sọ pé ó ní. Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 12 àti 13. Bíbélì wípé ẹni tí ó bá ní ọmọ ó ní ìyè. Kò sọ pé yóò padà ní. Ó ló ti ṣe kí ni o? Ó ti ní ìyè. Ẹni tí kò bá sì ní ọmọ Ọlọ́run kò ní ìyè. Nǹkan wọ̀nyí ni mo kọ ìwé rẹ̀ sí yín, àní sí ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ẹ ní ìyè àìnípẹ̀kun. Ìgbà wo lèyìn ó mọ̀ pé ó ní ìyè àìnípẹ̀kun o? Nísinsìnyí. Ìdí tá a fi kọ̀rọ̀ Ọlọ́run gan nù, kó o lè mọ̀ tó ní, kó o lè mọ̀ ibi tó ń lọ, kó o lè ní ìdánilójú, kó o yé gbàdúrà Olúwa kà mí yẹ níjọba rẹ. Má jẹ́ n fayé bọ̀run jẹ́, má jẹ́ n ṣègbé, yé gbà á. Kì í ṣàdúrà tó bá Bíbélì mu rárá. O ò lè bá onígbàgbọ́ Bíbélì kankan. Ẹni tó bá Bíbélì gbọ́ tó gbàrú àdúrà bẹ́ẹ̀ rí. Bíbélì ní a lè mọ̀ pé a ní ìyè àìnípẹ̀kun. Kí nìdí tí mo fi mọ̀ pé n ò lè sọ ìgbàlà nù?
Jòhánù orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlélógún. John 5:24. Ìwé Jòhánù orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlélógún. Bíbélì wí pé Jésù ló wí bẹ́ẹ̀ ó ní lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ mi tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Kí ni Bíbélì ló ní o? Ìyè tí kò ní pẹ̀kun. Ẹ wá wo ohun tó kàn, òun kì yóò sì wá sí ìdájọ́. Ó túmọ̀ sí pé kò ní rí ìdálẹ́bi, ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ sí ìyè. Ṣé rí ẹni tó bá ti gba Jésù, ó ti bọ́ lọ́wọ́ ègbé ọ̀run àpáàdì, ó ti ré ikú kọjá. Kí ni ìdí tí mo fi gbàgbọ́ pé n ò lè sọ ìgbàlà nù? Torí pé kò sí tí mo lè ṣe tó lè yọ mí kúrò lọ́wọ́ Ọlọ́run. Kí ni ìdí tí mo fi gbàgbọ́ pé n ò lè sọ ìgbàlà nù? Torí pé Ọlọ́run kò lè parọ́, àìnípẹ̀kun lọ́lọ́run pè é. Kí ni ìdí tí mo fi gbàgbọ́ pé n ò lè sọ ìgbàlà nù? Torí pé ọ̀rọ̀ Ọlọ́run fi múlẹ̀ fún mi pé mo ní ìyè àìnípẹ̀kun, mo sì ti ré kúrò nínú ikú bọ́ sínú ìyè. N ò ní rí ìdájọ́ mọ́. Kí ni ìdí tí mo fi gbàgbọ́ pé n ò lè sọ ìgbàlà nù? Torí pé ẹ̀mí Ọlọ́run ṣèdìdí mi. Ẹ wò mí, Jésù lóhùn dì wá mú, ohunkóhun kò lè yọ wá kúrò lọ́wọ́ òun. Ó ní Ọlọ́run bàbá tún fi ọwọ́ tiẹ̀ náà sí, ó ní ohunkóhun kò lè mú wa kúrò ní ọwọ́ rẹ̀. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 13 wá sọ pé ó ti ṣe ìdìdí wa. Àwa ẹni tí a ti ṣe ìdìdí rẹ̀, òun ni àwa tá a wà, tá a bá ti gba Jésù tá a ní ìyè àìnípẹ̀kun. Bíbélì sọ pé nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú ní ìgbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ ni, ìyìnrere ìgbàlà yín, nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú, a fi ẹ̀mí mọ́ ìlérí nì ṣe ìdìdí yín. Ṣé nígbà tí mo gbàgbọ́, a fún mi ní ìyè àìnípẹ̀kun. Bíbélì wá sọ pé a ti ṣe kí ni o? A ti ṣe ìdìdí mi. Ẹ gbọ́, ẹni tá a ṣe ìdìdí rẹ̀, ṣé ó lè yọ sọnù mọ́? Ṣé rí èdìdí túmọ̀ sí nǹkan mẹ́ta nínú Bíbélì. Ó túmọ̀ sí pé tá bá ti ṣe ìdìdí ọ̀rọ̀, ó túmọ̀ sí pé ojúlówó ni. Èdìdí, ẹni tó bá lédìdí lọ́wọ́, òun ni olóhun. Ó ní nǹkan kejì. Nǹkan kẹta ni ìpamọ́ títí ayérayé, wípé kò lè sọnù mọ́. Tá a bá ti ṣe ìdìdí mi, a jẹ́ pé ojúlówó ọmọ Ọlọ́run ni mí, màá wọ ìjọba ọ̀run. A sì ti ṣe ìdìdí mi nígbà tí mo gbàgbọ́. Ìgbàgbọ́ ló mú kó ká ṣe ìdìdí wa. Tá a bá sì ti gbàgbọ́ yìí, tá a bá ti ṣe ìdìdí ènìyàn, òun tàn ti di ojúlówó ọmọ Ọlọ́run. Èdìdí fi hàn pé Ọlọ́run ló ní mí, èmi kọ́ mo nira mi. Tí Olúwa ni mí. Èdìdí fi hàn pé apamọ́ títí ayérayé. Kí wá ló dé? Tẹ́nìkan sọ pé ìgbàlà tọ́lọ́run fóun, ìgbàlà ọjọ́ díẹ̀ ni. Ìgbàlà tèmi kò lè sọnù. Nítorí pé kò sí tí mo lè ṣe tó lè yọ mí kúrò lọ́wọ́ Ọlọ́run. Nítorí pé Ọlọ́run kò lè parọ́, ìyè àìnípẹ̀kun ló pè é. Nítorí pé ìyè àìnípẹ̀kun yẹn tí n bá ti gbàgbọ́ mo ti ní inú. Nítorí pé a ti ṣèdìdí mi. Kí ni nǹkan karùn-ún tó fi mí lọ́kàn balẹ̀? Nǹkan karùn-ún tó fi mí lọ́kàn balẹ̀ pé mi ò lè sọ ìgbàlà nù, òun ni pé ṣé o rí ìmọ̀lára kọ́ ni ìgbàgbọ́? Ìmọ̀lára mi sì kọ́ ni ó sọ pé ìlérí Ọlọ́run yóò ṣẹ. Feelings is not faith, and feelings cannot determine God's promise. Ohun tọ́lọ́run bá sọ, òun ló máa ń fìdí ìlérí rẹ̀ múlẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì sọ pé kò sí ìdálẹ́bi fún wa. A ò lè bọ́ sínú ìdájọ́. Kì í ṣe táwọn èèyàn sọ nípa mi. Kì í ṣe táwọn èèyàn rò nípa mi. Ohun tí Ọlọ́run sọ nípa mi ni. Jẹ́ kí wọ́n á sọ fún wọn pé Bíbélì sọ pé kò sí tó lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Àwọn nǹkan tó ti kọjá àtàwọn nǹkan tó ń bọ̀. Nígbà tó sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń bọ̀, ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ mi tó ti kọjá, ẹ̀ṣẹ̀ mi tó ń bọ̀, ó wà lára àwọn nǹkan tó ti kọjá. Gbogbo ẹ̀ pátá, ọ̀gbun ni o, àbí òkè, nǹkan ńlá tàbí nǹkan kéékèèké, kò sí nǹkan ọ̀hún tó lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run.
ṣùgbọ́n àwọn èèyàn máa ń ṣe iyèméjì lórí ẹ̀ṣẹ̀ wọn, lórí ìgbàlà wọn. Kí ni tí wọ́n fi máa ń ṣe iyèméjì? Torí pé wọn ò tí ì kúrò nínú ẹ̀ṣẹ̀ tán dá. In tí ò sì jẹ́ kó o lè kúrò nínú ẹ̀ṣẹ̀ tó ń dá ni pé òun rò pé agbára rẹ ni ó gbà ọ́. Èjì, òun rò pé tó o bá tó kúrò nínú ẹ̀ṣẹ̀ ló tó lè nígbàlà. Sórí nínú èrí rẹ ni Jésù fẹ́ gbà ọ́ là. Bó o ṣe dọ̀tí ni òun fẹ́ fọ̀ ọ́ mọ́ ni, ó fẹ́ dáríjì ọ́. Bó o ṣe jẹ́ ní èrí ni pátápátá ló fẹ́ gbà ọ́ là. Ìwọ ọ̀mùtípara, ìwọ alágbèrè ni, ìwọ ẹlẹ́gàn ni, ìwọ àbàtẹnijẹ́, ìwọ tó máa ń sọ̀rọ̀ ẹ̀yìn, ìwọ olówú kíkorò, ìwọ bó o ṣe dọ̀tí ni Jésù fẹ́ gbà ọ́ là. Kí ló fẹ́ fún ọ? Ìyà àìnípẹ̀kun, kó má bàa máa gbàdúrà kàmí yẹn níjọba rẹ mọ́. Ẹni tó burú jù tó bá lè gbàgbọ́ ni. Kí nìdí táwọn yẹn fi máa ń ṣe iyèméjì ìgbàlà wọn? Wọn ò rántí ọjọ́ tí wọ́n gba Jésù. Tàbí o gbọ́dọ̀ ní ọjọ́ kan. Mo ti gba Jésù pẹ́ inú chọ́ọ̀chì wọn bí mi sí wọn èbí yẹn ṣọ́ọ̀ṣì o. Èyí bá mọ́ wọn bá ṣe kọ́ mu sọmọ ẹ lórúkọ rẹ nínú chọ́ọ̀chì, ò bá àjọ máa lùfáà. Ìwọ gan gbọ́dọ̀ ní ọjọ́ ìgbàlà tí wọn náà gba Jésù ni o. Kò sí bó o ṣe ní ṣiyèméjì tó o bá ní ọjọ́ tó o gba Jésù. Wo o lè jẹ́ kó ní jẹ́ ọjọ́ ìgbàlà rẹ, kó o tẹ́ ìrẹ́ bá mi tó wà yẹn, kó o wí pé Jésù mo ti mọ́ra mi lẹ́lẹ́ṣẹ̀, ó sì yẹ kí n lọ sọ́run àpáàdì ṣùgbọ́n ìwọ kú àsíán torí mi, mo gbà ọ́ lólùgbàlà mi. Ó tán. Kí ni ìdí táwọn èèyàn fi máa ń ṣe iyèméjì ìgbàlà? Èṣù máa ń mú iyèméjì wá sọ́kàn wa. Pé ṣé pé bó ṣe pe Jésù sọ́kàn rẹ ó sì ti atán náà nù, ó ti di ẹni ìgbàlà. Bẹ́ẹ̀ ni Bíbélì wí pé ẹnikẹ́ni tó bá ṣàké pe orúkọ Olúwa la ó gbàlà. Ṣé tó bá ti ké pe orúkọ Olúwa tọkàntọkàn pé Olúwa Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi, mo mọ̀ pé torí mi ló ṣe kú la ṣe sí ọ́ ló ṣe jí dìde, mo fi ìgbàgbọ́ mi sínú ìwọ nìkan, wò lójú ẹsẹ̀ ló ní ìyà àìnípẹ̀kun. Ẹni tó bá ké pe orúkọ Olúwa ni ó ní ìyà àìnípẹ̀kun. Tí wọn náà bá ké pe orúkọ Olúwa ní ìsìn ó ní ìyà àìnípẹ̀kun. Èṣù ò bá máa wá sọ nǹkan míì, má yọra rẹ lẹ́nu. Ìlérí Ọlọ́run ju tiẹ̀ lọ. Ọlọ́run ti sọ pé òun kò ní fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ lòun ò ní kọ̀ ọ́ sílẹ̀, òun kò sì lè yọ ọ́ kúrò ní ọwọ́ òun. Ẹlòmíì bá wá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ pé ó ní déjọba ọ̀run, sọ fún pé ìyè tí Jésù fún mi ìyà àìnípẹ̀kun ni, òun ló sì ń pa á mọ́, àtèmi àti ìyè tó fún mi. Kí ni kan yòókù tó máa jẹ́ káwọn èèyàn ṣe iyèméjì ìgbàlà wọn? Ó ní ẹ̀kọ́ òdì. Mi ní parọ́ fún yín lórí ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì. Ẹ̀kọ́ ń bẹ o. Wọ́n lè ní tó o bá ti fèrè fọ̀ ò tí ì dàtún bí. Wọ́n lè ní tó o bá ti lọ léèsì àwọn ò tí ì dàtún bí. Wọ́n lè ní tó o bá ti ṣètẹ̀bọmi ò tí ì dàtún bí. Ṣé ẹ mọ̀ bí èèyàn ṣe máa ń dàtún bí? Kò yí padà rí láti inú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ 12. Bíbélì wí iye àwọn tí ó bá gbà á òun ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ṣé o pé lọ́dún díẹ̀ sẹ́yìn àti bí ọ sínú ẹbí kan? Sórí lónìí tó o bá gba Jésù lólùgbàlà tàbí níjọ́kan tó o bá ti níjọ́kan tó o gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ó ti dàtún bínú torí pé a ti tún ọ bí sínú ẹbí Ọlọ́run. Bó lè yẹn ṣe ń dàtún bí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé, wọ́n kí ó lè ní ìyà àìnípẹ̀kun. Ibi tó ti kà á lórí kẹta òun náà ló ti orí kẹta yẹn náà ló ti bẹ̀rẹ̀ sí sọ pé lóòótọ́ mo wí fún yín tí a kò bá tó ènìyàn bí kò lè déjọba ọ̀run. Ibẹ̀ ló ti sọ pé ẹni tó bá ti gbọ́ ọmọ gbọ́ ó ní ìyè. Ohun tó ń sọ fún wa lójú kan náà ni pé ìgbàgbọ́ ló ń sọ ní dàtúnbí. Má jẹ́ kí n parọ́ tàn ọ́ jẹ. Èmi mọ̀ pé mi ò lè sọ gbàlà mi nù torí pé Ọlọ́run ló ń dì mí mú, èmi kọ́ mo ń dira mi mú. Torí pé Ọlọ́run kò lè parọ́, ìyà àìnípẹ̀kun ló pè é. Nínú ìyà àìnípẹ̀kun kì í ṣe ìgbésẹ̀ lórí ìgbésẹ̀. Tí n bá ti gba Jésù báyìí mo ti ní ìyà àìnípẹ̀kun lọ. Ẹni tó bá gba ọmọ gbọ́ ó ní ìyè. Ẹ̀mí mọ́ sì ti ṣèdìdí mi.
ìmọ̀lára mi kọ́ ni ó sì sọ ohun tọ́lọ́run fẹ́ ṣe fún mi. Ohun tọ́lọ́run fẹ́ ṣe ó dúró láì. Jẹ́ kí n kàn fún ọ ní ìkìlọ̀ pé má gbé nínú ẹ̀ṣẹ̀ o tó bá ti gba Jésù. Ọmọ tó bá ń ṣàìgbọràn yóò máa jìyà o. Èmi mọ̀ pé Ọlọ́run kò ní sọ sínú iná, ṣùgbọ́n Ọlọ́run yóò máa jẹun yà. Bíbélì wípé ọmọ ọ̀dọ̀ tó mọ̀ fẹ́ olúwa rẹ̀ tí kò ṣe é, ó la ó nà púpọ̀. Kẹ̀kẹ́ pa ọ̀nà díẹ̀ o, a ó nà púpọ̀. Má ṣe ń tọ́ tá fún mọ́ nà o. Bàbá mi kò sí tí mo lè ṣe fún tí ó fi sọ mí sínú iná. Bákan náà ni Ọlọ́run kò sí tí mo lè ṣe fún tí ó fi sọ mí sọ́run àpáàdì. Ṣùgbọ́n ẹni tó bá ti ṣàìgbọràn, bàbá mi á máa nà mọ́, màmá mi náà máa nà mọ́, yóò nà púpọ̀. Gbọ́ mi, gba Jésù lónìí. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ẹ jẹ́ kí n pa àwọn nọ́mbà wa fún yín kíákíá. 07038085652 07087682122 àti 07055307492. Ó dàbọ̀.